dilé Àyìnlá ó tí ń jẹ́ Yẹ̀súfù. Ànábì Mùsìn l'Àyìnlá Ìgbàjà nílé bàbá ẹ̀. Ó dilé Àyìnlá ó tí ń jẹ́ Yẹ̀súfù. Aláṣẹ Ìlà l'Àyìnlá Ìgbàjà wọn bí ọlọ́mọ. Àpèkẹ́ ó dilé Àyìnlá ó Ànábì Mùsìn. Bàbá mi Àyìnlá ó Ànábì Mùsìn. Aláṣẹ àtolùdásílẹ̀ Queenla Enterprises Nigeria Limited. Àyìnlá ó Ànábì Mùsìn. Aláṣẹ àtolùdásílẹ̀ Extra Quality Plywood. Àyìnlá ó Ànábì Mùsìn. Òyìnbó onípákó. Àyìnlá ó Ànábì Mùsìn. Pákó mọ́ ní pàṣẹwù. Bàbá mi Àyìnlá ó Ànábì Mùsìn. Ọkọ alájà Mẹ́ríàmù ayaba wọn ti ṣe bẹ̀lẹ̀ kọ́kọ́ tó dé. Owó bàbá gbọ́njú bọ́lá. Owó bàbá Tókunbọ̀ Ànábì Mùsìn. Bàbá Kùwámù Ànábì Mùsìn. Bàbá Túndé ọmọ Hasan. Bàbá Olóbì. Àpèkẹ́ gbọ́mọ wà lọ́dọ̀ bàbá mi Ànábì Mùsìn. ATM fẹ́ni tí ò ní lọ́wọ́ lówó tí fowó ṣàánú ẹ bá ń pa Ànábì Mùsìn. Èmi ò rí iye tí ò lè fi bùn ní tó bá fẹ́ ṣoore. Àyìnlá ń kọ́lé fún yẹn, ń ra mọ́tò fún yẹn, ń ralẹ̀ fún yẹn, ń rẹ́ni rèlú èbó fún ní mọ́kà. Bàmí Àyìnlá ojú onílé tí ó nígbà kankan. Àyìnlá dákun má gbàgbé mi ọjọ́ ń lọ. Elédùmarè ọba ṣe gbogbo ẹni tí ń bá bẹ́ni ẹlẹ́ni ṣe tiẹ̀. Ọba òkè àti ìbóhùn náà ṣe tiẹ̀. Bàmí Àyìnlá ó dilé àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ. Àyìnlá ó Ànábì Mùsìn. Ajíjọlá oko Àlàkẹ́ wọn sì mọ kí bàbá mi oko lálàkẹ́ Ajíbọ́rọ̀ tó ní Ìgbàjà. Ajíjọlá ọmọ ogun ọmọ bàkẹ́lẹ́ ojú ogun oko nírètí Ajíbóbi ní sáà lọ́gbò. Ẹwà òkò jẹ́ bọ́kọ̀ méjì ìpele ọmọ Ajíjọlá. Ẹni bá bọ́kọ̀ méjì ìpele bí àwọn tí ń bọ́mọ bá gbélé ni. Gbẹ́gán lè léṣe ejò ọmọ kú ẹlẹ́rìn. Àpèkẹ́ ògbó wọn sì mọ kí bàbá mi Ànábì Mùsìn. Èmi ọmọ àmọ̀ pẹ́yẹlé yín ṣoge. Àyìnlá ẹyẹlé oko Àlàkẹ́ ńlọkọ sùn ẹsẹ̀ lọ́dátọ̀ owó sí. Ìyá Àlàkẹ́ ní tàṣà nídé ègbọ́ ọmọ Àyíjọlá oko Àlàkẹ́ Ajíbọ́rọ̀ ọba Àgbàjà. Ànábì Mùsìn. Ìyá Àlàkẹ́ lóró súnlẹ̀ bóyún ogúnjọ́. Òun ló ní bóyún bá lè ṣe ọṣẹ́. Bóyún rẹ̀ tẹ́lẹ̀ jòjò ń gbóyún ọ̀sẹ̀ mọ́. Bàmí Àyìnlá rọ̀ṣù náà pọnmọ ní pópó jọlọ́fin. Oko l'Àlàkẹ́ Ajíbọ́rọ̀ gbogbo Ìgbàjà. Òkó rárá rọ́rẹ́ lẹ́gbọ̀ lẹ́sẹ̀ oníkélé ṣí máa ríhun jẹ Àyìnlá. Bàbá mi Àyìnlá rárá ọ̀rọ̀ alágbàṣe dànù pápá. Ó ní bí wọ́n fọwọ́ mọ́ alágbàṣe onídáwọ́ sẹ́dùn. Oko Àlàkẹ́ Ajíbọ́rọ̀ tó ní Ìgbàjà. Òkò tẹ̀mí lẹ̀ wọ̀n bá tẹniwá Ajísọlá ohun tí mo bá wá jórí ẹ̀ nílọ. Òkò máa pé mo kó àbí díjẹ lẹ́ńkẹ́. Bàbá mi Yusuf Ànábì Mùsìn. Òkò máa pé mo kó àbí ìdí rètèrètè lábẹ́ aṣọ. Òkò l'Àlàkẹ́ Ajíbọ́rọ̀ gbogbo Ìgbàjà. Àyìnlá ọmọ fífi ń gbọ́ lọ́ra ẹgbẹ́ ìjẹ́. Àìfi ń gbọ́ lọ́ra ẹgbẹ́ ẹ̀fà. Bí bá fi gbà fi gbọ́ lọ́ra ẹgbẹ̀ndínlógún. Àyìnlá bó nírètè bá kọ́ tó lóhùn òfin gbá mọ́ máa Jíjọlá. Oko l'Àlàkẹ́ èyí tó ti filẹ̀ onílé ìparun Àyìnlá ńlẹ̀ adùn ní ọgbẹ́ ìyànrọ̀. Èmi Sákìrátù Àpèkẹ́ àjọba àta. Ìmọ̀ kí bàbá mi Ànábì Mùsìn. Bẹ́ẹ̀ bá fẹ́ ra pákó tó ṣe é kọ́lé tí ò ní ju tó jẹ́ pé ogún ọdún ọgbọ̀n ọdún gbọ̀ngbọ̀n ni. Ẹ sátọ̀ Ànábì Mùsìn lọ. Aláṣẹ àtolùdásílẹ̀ Queenla Enterprises Nigeria Limited. Aláṣẹ àtolùdásílẹ̀ Extra Quality Plywood. Owó pákó pàṣẹwù.
tọ́ ànábì yìí mú sí lọ. Àyìnlá ẹlẹ́sẹ̀ ìdè ẹlẹ́sẹ̀ ìdè. Àyìnlá ẹlẹ́sẹ̀ ìdè ẹlẹ́sẹ̀ ìdè òkò ọba àgbà.